Orúkọ mi ni Prince Ọmọọba Adékúnlé Ọlátúnjí Fàtáì, member FTAN Òṣogbo Osun State. A dúpẹ́ lọ́wọ́ gọ́vnà wa Nurudeen Jackson tí deputy governor wa ṣojú wọn níbi program wa ní ọjọ́ òní. A tún fi àsìkò yìí náà tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba tá a pè tí wọ́n fi ìjókòó yẹ wá sí. Ó ti fi hàn pé Ọ̀ṣun yóò mọ lékè ni tí gbogbo olú tó kù mọ̀ tẹ̀lé wọn. Gọ́vnà wọn ṣe bẹ́ẹ̀ ó yàtọ̀ sí bẹ́ẹ̀ wọ́n really try. Àti ọlọ́lájú honorable wa Adeleke, ìyẹn chairman tourism board, fún gbogbo akitiyan wọn láti rí pé ohun tí a fẹ́ ṣe ó yọrí sí rere. A dúpẹ́ fún Ọlọ́run. Èní ní ọjọ́ kìíní, iná ó sì wà wájú, ó ti lọ. Ó kẹ́lẹ́ kejì tí ó di ọ̀la. Àpè gbogbo yín kẹ́ wá bọ̀ lọ́la kẹ́ tó wá wo àrà àtọ̀ míì tí FTAN àti tourism board yóò dá. Ẹ ṣé, cheers.